àwọn mùsùlùmí wọ́n ti dìde ogun sí gómìnà Babájídé Sanwó-Olú tìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó mọ̀ pé aláìmoore ẹ̀dá ni àti pé ó ti jẹ ojú àwọn, ó ti ba ojú àwọn jẹ́ táwọn kò sì ní la ojú àwọn lẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́. Ẹgbẹ́ àwọn mùsùlùmí kà àpapọ̀ mùsùlùmí tí ó ń pera wọn ní Joy Muslim Forum tí oríṣiríṣi àwọn ẹgbẹ́ tó wà níbẹ̀ lábẹ́ èyí tí ọ̀gá àgbà ẹgbẹ́ Ansarudeen Islamic Society of Nigeria ìyẹn National Missioner Sheikh Abdulrahman Hamad tó jẹ́ olórí fún lásìkò yìí wọ́n mà ti pariwo Sanwó-Olú síta wọn láláìmoore ẹ̀dá ni wọ́n tún ní alákatakítí ẹ̀sìn ni nítorí pé ó yan àwọn mùsùlùmí jẹ ní ìpínlẹ̀ Èkó. Ǹjẹ́ kí ló fa tótónu yìí? Àwọn orúkọ kọmíṣánná tí Babájídé Sanwó-Olú ṣẹ̀ṣẹ̀ yàn tó fi ránṣẹ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ìyẹn àwọn kọmíṣánná 39 list ni làwọn mùsùlùmí máa fárígá sí o. Wọ́n nínú àwọn 39 náà 39 mẹ́jọ péré ni ló máa jẹ́ ti mùsùlùmí tí wọ́n sì lé ilé ìburú jáì àti pé kò sí ìjọba kan tó ṣerú ẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó. Lánàá òde òní ìyẹn ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹjọ tá a wà yìí ní làwọn àpapọ̀ ẹgbẹ́ mùsùlùmí Joy Muslim Forum náà máa pe pàdé pàjáwìrì sẹ́kọ̀ọ́ wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé ó ká àwọn lára nítorí pé lásìkò ètò ìdìbò gómìnà tó kọjá yìí àwọn kìrìtẹ́nì wọ́n gbógun ti Sanwó-Olú nítorí ọ̀rọ̀ mùsùlùmí àti mùsùlùmí tí àwọn ẹgbẹ́ òṣèlú APC fẹ́ fi ṣe ààrẹ àti igbákejì tí wọ́n sì ní wọ́n fẹ́ gbógun ti Tinubu. Kódà wọ́n ní wọ́n tún fẹ́ fẹ́ lẹ́yàmẹ̀yà pàápàá àwọn ọmọ Ìgbò wọ́n fẹ́ fi lé Sanwó-Olú lọ ṣùgbọ́n tán láwọn mùsùlùmí làwọn dúró tì táwọn gbẹ gbogbo àwọn ọmọlẹ́yìn àwọn ipò gbọ́dọ̀ dìbò fún tó sì jẹ́ pé ìbò àwọn ń ló gbé wọlé. Àwọn mùsùlùmí yóò máa tún dúró wọ́n jẹ́ kó di mímọ̀ pé ní ìpínlẹ̀ Èkó kì í ṣe ti ẹnu kò sédè àyèdè ńbẹ̀ pé mùsùlùmí ló pọ̀ jù lÉkòó àti wípé ibi táwọn pọ̀ sí jù bí tí Sanwó-Olú ò bá tiẹ̀ yan mínísítà tó bá ṣe fáwọn ní dọ́gbadọ́gba ó sì ṣe é gbùì ṣùgbọ́n tán ní kò tiẹ̀ fún àwọn ní ìdá 20 nínú ìdá 100 tó wà náà mínísítà náà tí sì hàn ní èyí burú jáì. Sheikh Abdulrahman Hamad tó jẹ́ olórí àwọn ẹgbẹ́ yìí tó gbẹnu wọn sọ ó jẹ́ kó di mímọ̀ pé àbùkù ńlá àbùkù olóròǹbó àti bí ìgbà pé èèyàn bá fojú olóore gúngi ní ìwà tí Sanwó-Olú wò tí wọ́n sì láwọn korojú sí ìwà náà. Ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ àfáà ni wọ́n wà nínú ìpàdé oníròyìn tí àwọn ẹgbẹ́ Joint Muslim Forum náà pè pàápàá gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àwọn mùsùlùmí ni tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ Muslim Rights Concern MURIC ìyẹn ọ̀jọ̀gbọ́n Ishaq Rakin Akintola àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà wà níbi ìpàdé náà àtàwọn bíi Sheikh Dr. Ziko Lai Shafi'i àtàwọn míì bẹ́ẹ̀ tí wọ́n sì fọn rere Sanwó-Olú wípé ó ti fojú olóore àwọn mùsùlùmí gúnge o àti wípé ó ti gbé àwọn kìrìsìtẹ́nì ó ti gbé ilé àwọn lórí.